Ẹ ṣeun tẹ́tí ń tẹ́tí tí wa. Kábíyèsí sọ fún ó kìlọ̀ fún gbogbo àwọn olórí ipá tó wà láàfin. Torí kábíyèsí mọ̀ pé Naomi nìkan ni ẹni tóun náà ní tó jẹ́ ìyàwó òun tóun àti ẹ̀jọ́ ń sọ àsọyépọ̀ tọ́jọ́ ń sọ àsọ láti jẹ́ kí ààfin ní ìlọsíwájú. Naomi nìkan ló ní gbogbo àwọn tó kù yẹn counterfeit. Lọ́ba ní í ṣe ní ìgbì ó list gbogbo nǹkan tí wọ́n fẹ́ fi welcome ọmọ òun. Ó list ẹ̀ fún kábíyèsí pé nǹkan tóun fẹ́ rà nǹkan tóun fẹ́ rà gbogbo owó tó fẹ́ fi ṣe gbogbo àwọn nǹkan yẹn. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ṣe wá ní kábíyèsí wá gbé fún Naomi pé máa gbọ́. Oríṣẹ́ nǹkan tí Mariam tó list pé ó fẹ́ fi kọ́ kí kábíyèsí nǹkan tí kókó owó wá kán lè welcome ọmọ òun. Pé expenses tó òun fẹ́ ṣe lórí ọmọ òun pé kí kábíyèsí kó wá kábíyèsí wá fi hàn Naomi pé ṣorí wọ́n list tí Mariam sọ pé òun fẹ́ fi ṣe party. Wọ́n ní Naomi wá ní wow. Wọ́n ní Naomi ní kí leléyìí kí ló dé. Wọ́n ní Naomi ò tí ì sọ kankan pé bẹ́ẹ̀ tí Naomi sọ fún kábíyèsí pé this is too much. Òun ò tí ì ríru eléyìí rí o. Wọ́n ní kí ni Mariam gbọ́ báyìí. Wọ́n ní Naomi ò tiẹ̀ tí ì sanction ẹ̀ kò tiẹ̀ tí ì agree. Ní nǹkan tá a gbọ́ o nǹkan tó jù yẹn tó wà lẹ́yìn ẹ̀ ó ju gbogbo tọ́yìn ṣe camouflage yìí o. Wọ́n bá ní ṣe pé kábíyèsí wá ní wọ́n ní olórí Mariam ló bá ń béèrè lọ́wọ́ kábíyèsí nǹkan tó ń sọ fún kábíyèsí ò tí tó fún òun ní àṣà kó tó ṣe kíni. Ó ní ṣó mọ̀ pé kò sí nǹkan tóun fẹ́ ṣe òun gbọ́dọ̀ gbé through ìyàwó òun tó ṣe Naomi. Ó ní sọ àwọn yìí ń wo bí kíní yẹn ṣe fẹ́ rí. Wọ́n ní kábíyèsí ó tọ́ Mariam níjà o ó kàn lárùn. Ló bá ní kí kábíyèsí sọ fún ìyàwó ẹ̀ tó ń pè ní Naomi pé kó jáwọ́ kúrò nínú kó ya mójú kúrò nínú ọ̀rọ̀ òun kí n tiẹ̀ láti máa pàṣẹ fún òun fẹ́ pàṣẹ fún òun bóun ṣe fẹ́ ṣe nǹkan tó jẹ́ ti ọmọ òun. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé bóun ti bí tiẹ̀? Ṣé òun bá dá sí tiẹ̀ ni? Àbẹ́wò dẹ̀ ni kó wá máa pàṣẹ fún òun lórí ọmọ tòun. Ẹjọ́ ìṣẹ́jọ́ ń jowú. Wọ́n ní ó ń ṣe ní sọ pé Mariam sọ pé ó ní Naomi ń jowú torí òun nǹkan tí òun ní Naomi ò ní pé nǹkan tó òun ní pé ó ń jowú. Kí ni ìtumọ̀ yẹn? Ní pé òun bíbèjì. Naomi tó kọ́kọ́ bí tiẹ̀ ṣé bí Naomi ṣe gbé tiẹ̀ sórí nìyẹn. Naomi bí bẹ̀tà ìwọ bíbèjì. Kí ni nǹkan tó ní tí Naomi ò ní? Torí ẹ máa sọ̀rọ̀ ní irú orí kẹ tó sọ. Nǹkan tí Naomi fi jù wọ́n lọ fíofío ó lágbára. Ọmọ tó bí tí wọ́n ì tí ì gbà wọlé ìwọ ní ẹni tí ó sọ fún ẹ pé kó gbé ọmọ wá kán ṣe verification kán ṣe gbogbo verification nítorí pé kóun lè mọ̀ bóyá òun ló lọ́mọ òun gbọ́mọ sá. So pé kán wá ṣe welcome twins ní kábíyèsí máa bá lọ́wọ́ sí. Ní kábíyèsí máa lọ́wọ́ sí. Bẹ̀tí pé wọ́n fẹ́ ṣe paternity àti DNA. Kábíyèsí ò gbọdọ̀ dá sí ẹ̀. Kì í ṣe àṣẹ kékeré. Wọ́n ní kò sí èébú tí ò bú Naomi.
kò sí ọ̀rọ̀ tí ò sọ fún Naomi. Kí Naomi yá tètè sún mẹ́yìn nínú nǹkan tó jẹ́ mọ́ nǹkan yẹn. Òun ò tiẹ̀ gbàgbé rẹ̀ o, kí Naomi yá ṣọ́ra. Ẹ jẹ́ sọ fún wa, ṣé mọ̀ pé nǹkan tó wà ní ààfin yẹn, oh my God, nǹkan bẹ́ẹ̀ o. Àtàwọn èèyàn tó wà ńbẹ̀ àti àwọn aráàta àti kábíyèsí ti ká lára rẹ̀. Ó bẹ́ẹ̀ o, ó tó wà náà fojú lọ. Ṣé bọ́n ṣe ń sọ yìí, torí bọ́n ṣe ń sọ, ó kàn yẹ pé nǹkan tí èèyàn bá ti ń ṣe tẹ̀dẹ̀ ní àwọn èèyàn, àwọn olólùfẹ́ yín nítòsí. Gbogbo nǹkan tó bó bá ṣe ń lọ, ẹ máa jẹ́ kán gbọ́nà. Ẹ jẹ́ kán mọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ. Torí a gbọdọ̀ ṣí channel lẹ̀ táwọn èèyàn dẹ̀ fẹ́ wò. Ká sọ pé channel yẹn ti ẹ̀ dúró bẹ́ẹ̀ yẹn tí yẹ dúró torí àìtí rí nǹkan tá a máa gbé jáde fún etí ìgbọ́ àwọn ènìyàn wa. Can you imagine? Pẹ̀lú àwọn èèyàn mi tó wà very sure fún. Àwọn yẹn là ń sọ àṣírí fún, kì í ṣe àwọn gbẹ̀gbẹ̀. Àwọn tó jẹ́ pé àwọn adọ́rùn mọ́tọ́. Nàláì ni nǹkan tó ló máa ń jọ̀ lẹ́nu wọn, nàláì. Orí bẹ́ẹ̀, nàláì. Ló bá tán, wọ́n ní Mariam kò sí èbúté òbú. Kò sí èbúté òbú. Ẹ má bínú jàre, pápá mi ló. Kò sí èbúté òbú olórí Naomi. Wọ́n ní ó ka ebú. Wàhálà ló kó rẹ̀ sí. Ṣé o ti ṣe paternity, Mariam? Ìwọ ní kó máa sọ̀rọ̀, kó gbé ọ̀rọ̀, kó máa he ọ̀rọ̀ sọ. Original ọ̀rọ̀ wà nísàlẹ̀. Original wà nísàlẹ̀. Counterfeit ló yìí ń gbé fún kábíyèsí. Kí olórí Naomi kó má dá sọ́rọ̀ ẹ̀ torí ó ti bí tiẹ̀. Ìgbà tí Naomi bí tiẹ̀, ṣé ó fi ní àwọn èèyàn lára ni? Àbọ̀sọ ó gbé ọmọ sá fún kábíyèsí. Báwo ló ṣe wá bí tiẹ̀ tó wá sọ pé nǹkan tó ní pé Naomi ò ní? Kí ni nǹkan tó ní? Kí ni jérò ẹ ní? Àwọn ọmọ ègbé wọ́n ní kò ní ṣaláì ṣègbé. Kí Naomi má tiẹ̀ bá dá sí ọ̀rọ̀ yẹn. Àgúnlàgún tẹ̀tẹ̀ tó bá nǹkan kíkan tó bá wọn ní kò ṣe tí ẹni tó láàfin tó bá lè sọ pé kó gbà kó wà. Ṣèbó fẹ́ fáwọn èèyàn lóúnjẹ, ó fẹ́ ṣe kárí mi. Ẹ̀rí ọkùnrin náà ń jẹ́ òun. Ẹ̀rí ọkùnrin jẹ́ pé ó fẹ́ fi èrú ló ṣe yìí. Ó dìgbà náà nà. Ẹ̀yin èèyàn mi. Ó ga o, kòńdùkú pọ̀ sókè lọ́bẹ̀ òkè ní nǹkan tá à ń gbọ́. Gbogbo ìwà ìbàjẹ́, gbogbo àwọn ìwà fàmílétè tutọ́ tí wọ́n bá kábíyèsí hù láàfin. Ó máa ṣe o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣe nǹkan ká máa bẹ̀rù Ọlọ́run. A ti hand over fún Ọlọ́run. Ọlọ́run ó gbà àkóso, kó take perfect control. Ọlọ́run á fún kábíyèsí ṣe. Ẹ̀yin èèyàn wa, mo ní kí gbé ìṣesí gbọ́ wa kẹ́lẹ̀ mọ nǹkan tó ń lọ. Ẹ bá mi share, bá mi like, kẹ́ bá mi subscribe. Kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi Olúwa wa. Àmín.